gba ìyìn wa gba ọpẹ́ wa gba ìyìn wa sọ pé Jésù ṣé o Jésù ṣé o Ọlọ́run àánú ṣé o Jésù mo dúpẹ́ o Jésù mo yìn ọ́ fún àánú tí mo rí gbà fún májẹ̀mú tó ń tì mí lẹ́yìn ǹjẹ́ lónìí ọjọ́ ajé ó di ọjọ́ àánú fún mi ó di ọjọ́ ire fún mi ọjọ́ ajé rèé èmi arájé jẹun ilẹ̀kùn á ṣí fún mi ọfà ìdágúnlẹ̀ tí a ṣètò sọ́sẹ̀ yìí padà síbi tó ti ń bọ̀ télọ̀ tí ń ránṣọ láfonífojì òkùnkùn ó ní aṣọ tèmi rán aṣọ tìjú tẹ́ rán kalẹ̀ ẹlẹ́rù ni ó forí ara ẹ̀ gbé gbogbo iná ìsọdahoro tẹ́ ń torí mi dá ẹ̀yin náà ni ó jó àkéte ikú tí ẹ gbé kalẹ̀ ẹ̀yin náà lẹ́ sùn lé o ẹ̀yin lẹ́ sùn lé o ọmọ mi ò ní sùn lé o àyànmọ́ mi ò ní sùn lé o májẹ̀mú àánú gbé mi sókè lọ́sẹ̀ yìí ire tó yẹ kí n gbà lọ́sẹ̀ yìí má jẹ́ wọ́n sùn síwájú ire tó yẹ kọ́ mọ̀ mí gbà ire tó yẹ ń gbà ire tó yẹ kọ́ mọ̀ mí gbà má jẹ́ káyé bá mi sùn síwájú wọn ẹ̀ ní sùn síwájú mo gbà lórúkọ Jésù ọwọ́ mi gbà mú mo gbáre mú lọ́sẹ̀ mo gbá ayọ̀ mú lọ́sẹ̀ gbogbo ipá òkùnkùn gbogbo ọfà òkùnkùn tó ń lé ẹ̀mí mi kiri kó padà síbi tó ti ń bọ̀ láti òní lọ agbégbá ayọ̀ lé mi lọ́wọ́ àmín ẹ gbàdúrà méje yìí láàárọ̀ yìí ọjọ́ tó gbẹ̀yìn o méje lèṣù bẹ̀rù ìdínú lórí ọ̀rọ̀ tí mò ń bá yín fà ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá ọ̀hún nípa àwọn àṣírí inú ìbí àwọn àṣírí inú oyún kì í ṣe tí èèyàn gbọ́dọ̀ fipá mi dè abẹ́ ohun méje ló gbọ́dọ̀ sáwọ̀ tí èṣù bẹ̀rù rẹ̀ ohun kìíní tí èṣù bẹ̀rù ó ní orúkọ Jésù ó lè tó sọ ọmọ bẹ̀rù rẹ̀ ó ní orúkọ yẹn lékún gbogbo awolẹ̀ ìwé Fílípì orí kejì ẹsẹ̀ karùn-ún ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá lórúkọ Jésù gbogbo ekún awolẹ̀ ó bẹ̀rù orúkọ yẹn ó ní wúrà fàdákẹ́ mi ò ní ṣùgbọ́n mo ní kinní kan orúkọ Jésù èṣù bẹ̀rù kì í fẹ́ gbọ́ torí àti rú orúkọ yẹn lágbára orúkọ tó borí gbogbo orúkọ gbogbo ẹni tí ń sàmì tí orúkọ Jésù ẹnu rẹ̀ bá níná ogun tí ń bá ọjà òun kó tẹríba àmín Jésù sàmì mo ní kó tẹríba ẹnìkan wọn ní kó gbàdúrà kó máa sọ fún Ọlọ́run Olúwa yọ mí nínú pàlàpàlà ayé pàlàpàlà tí wọ́n gbé mi pamọ́ sí Ọlọ́run àánú yọ mí ẹjọ́ sọ́dàdúrà yọ mí nínú pàlàpàlà ayé wọ́n ti gbé mi sínú pàlàpàlà o Ọlọ́run àánú yọ mí yọ àyànmọ́ mi nínú pàlàpàlà ayé o kí ni mò ń ṣe nínú pàlàpàlà yọ mí yọ àwọn ọmọ mi ẹ̀jẹ̀ Jésù yọ mí orúkọ Jésù yọ mí. Jésù Olúwa wa ohun kejì tí èṣù bẹ̀rù ó ní agbára àdúrà bí ọmọ Ọlọ́run bá lè kúnlẹ̀ ní wákàtí kan lójúmọ́ aborí ogun Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi ní Gẹ́stímánì lọ́dún náà tí mo lọ ó ní ṣe mo rí pé gbogbo ibi kò síbi tí wọ́n ti fi òṣùwọ̀n àkókò lé àdúrà àfi ní Gẹ́stímánì yìí Jésù ní ẹ ò lè bá mi sọ́nà fún wákàtí kan you can't watch with me for 1 hour ó ní ọmọ Ọlọ́run tó bá lè gbàdúrà wákàtí kan lójúmọ́ ó lá borí òkùnkùn but wọ́n jẹ́ wọ́n gbà ní wọ́n jẹ́ kí wọ́n wo tẹlifíṣàn wọ́n jẹ́ kí wọ́n tẹ fóònù wọn wọ́n jẹ́ kí wọ́n lọ máa rojọ́ ara wọn fún ẹni tí ò fẹ́ràn wọn ọmọ mi dẹ̀ ládùmíṣàn o kò bá kọ́bọ̀ lọ́wọ́ òun ẹni tó ń fi rẹ́rìn inú pé ta ló fẹ́ kó bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó yẹ kó gbé wá síwájú Olúwa àmọ́ tó mi dẹ̀ nọ́ọ̀kì lọ́sẹ̀ tó kọjá ó nọ́ọ̀kì ní àbí kò tiẹ̀ pa ẹ́ ìyẹn á máa sọ sínú ẹni tí wọ́n rò pé lọ sọ fún bóyá 100,000 kan tiẹ̀ jáde ó tiẹ̀ lọ ná nígbà tó débi tán ti ń tà wọ́n ní 450,000 mi ò tiẹ̀ mọ̀ pé ẹ́ńjì mọ́tò yẹn wọ́n tó bẹ̀yẹn ó kàn rẹ́rìn pé tiẹ̀ báyìí mọ́tò tá a rò pé yẹ ọ̀pá ọ àwọn tí ò fẹ́ràn rẹ ló ń rojọ́ fún òṣèré tiẹ̀ fọ́lọ́ ẹ bá mi sọ fún ọ èmi ò fẹ́nu mi sọ tèmi. wọ́n fẹ́nu mi sọ tèmi f'Olúwa. èmi náà sọ. wọ́n fẹ́nu mi sọ tèmi f'Olúwa. àkékè fẹ́nu sọ tiẹ̀ ó donílé. àkókò fẹ́nu sọ. adìẹ fẹ́nu sọ tiẹ̀ ó dọ́lọ́mọ. èmi ńkọ́. bí mo bá sọ tèmi f'Olúwa máa gbọ́ o.
wọ́n fẹnu mi sọ tèmi f'Olúwa. Gbogbo ẹni tí ń ṣàmì. In the name of Jesus. Lórúkọ Jésù ní oṣù májẹ̀mú tó fẹ́ wọ̀ lọ́lọ́la yìí tí í ṣe oṣù birthday mi tí ó ṣe oṣù àwọn bàbá wa Adéjàre Adébóyè Olódùmarè àti àwọn bàbá gbogbo àti àwọn ọmọ Ọlọ́run tó ní májẹ̀mú káàkiri àgbáyé ó di májẹ̀mú òró láti fẹnu rẹ̀ sọ tiẹ̀ fọ́lọ́run ó gba òró náà. Àmín Jésù. Ẹ̀sà pásítọ̀ tí ò bá lè gbàdúrà aṣálẹ̀ jẹgbẹ̀yìn ọ̀rọ̀ pọ́lọ́ ń pè mí kọ́ kí ló kan Ọlọ́run tó pè ẹ́ Ọlọ́run tó pè ẹ́ tó lè bá sọ̀rọ̀ Ọlọ́run tó pè ẹ́ tó lè wálẹ̀ jìnwájú ẹ̀ Ọlọ́run tó pè ọ́ tí ò lè béèrè fún òróró tí wọ́n fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kí ẹlòmíì pásítọ̀ mi bí wọ́n sọ ẹ̀ ṣọ́ọ̀ṣì àwọn jẹ gbèsè àwọn nǹkan ṣọ́ọ̀ṣì lọ ó dúró ṣá ìyẹn ló máa bẹ wá gbé eró padà ní. ìmú ńgbà tí iṣẹ́ ilé Olúwa dúró ní ọjọ́ yẹn nínú Extra chapter 4 ṣe báwọn wòlíì wọn lọ pé àwọn aládùúrà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n ní iṣẹ́ yẹn tún dìde padà gbogbo àtakò fòdànù ó mọ tí wọ́n ń pè ládùúrà ni àdúrà ní bíbọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó mọ tí wọ́n ń pè ládùúrà ni and that is why if you don't take responsibility of prayers you are going to be a liability forever. ẹnìkan ṣàmì òróró àdúrà dàlẹ́ olórí mo ní òróró àdúrà dàlẹ́ olórí gbàdúrà ìbá ti ń parí kó máa sọ fún Ọlọ́run gbogbo ogun tó bá mi dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù yìí parẹ́ mọ́ oṣù yìí lára ò ní bá mi oṣù tí ń bọ̀ ogun tó bá mi dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù yìí ogun náà kan tán kò tó rí mi ogun àdágbé àdásọ ogun mọ́ra láàánú ogun mọ́ra èèyàn gidi ogun ìkọ̀sílẹ̀ ogun ìkórìíra ìwọ ogun tó bá mi dé gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ oṣù yìí ṣòfò pẹ̀lú oṣù yìí ò ní bá mi wo oṣù tuntun ìwọ àìsàn àbàmì àìsàn alálọ̀bọ̀ ìwọ ẹ̀mí gbèsè tó bá mi dé gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ oṣù yìí ò ní bá mi wo oṣù tuntun padà pẹ̀lú iná parẹ́ mọ́ oṣù lára ẹ pariwo àdúrà. ogun tó bá mi dé inú ogun ìdádúró ìwọ ogun tó bá mi dé gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ oṣù yìí ó ní bá mi wọ oṣù kẹta o parẹ́ mọ́ oṣù yìí lára 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 Jésù Olúwa wa àánú olórí ọ̀fẹ́ jùlọ onípa jùlọ onímájẹ̀mú tó jùlọ ẹni tí gbogbo èèyàn ń pè tí ò pẹ́ ẹnikẹ́ni ẹni tí gbogbo ayé fẹ̀yìntì tí ò fẹ̀yìntì ohunkóhun ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ọ̀ràn ní bá ní dọ̀hún àṣírí ayé àtọ̀run wọ́n nìkan ṣoṣo ní gbogbo ayé ọ̀bọ̀ ẹni tí ò rí ọ pè níyìn yóò pè Ọlọ́run bọ́ọ̀ bá jẹ́ Ọlọ́run rẹ̀ níyìn ó jẹ́ Olúwa rẹ̀ lọ́hùn bàbá o àdá gbogbo padà o pé àwa mọ̀ ọ́ nítorí aráàánú gbà Jésù ṣe ẹ ṣe yin Ọlọ́run Friday àkọ́kọ́ nínú oṣù kẹta. Jésù lọ́ba ó ní tó ń ṣiṣẹ́ ìyanu ó ní òkùnkùn gbọ́rọ̀ agbára rẹ̀ ò fò lọ. Jésù lọ́ba ó ní tó ń ṣiṣẹ́ ìyanu o. Ta lẹni náà tí kò lè yìn ọ́. Bàbá ò gba ọpẹ́ wa dáyìn wa ẹnu ọpẹ́ wa má jẹ́ ọkàn. Àmín Jésù. Wọ́n náà pa ọ pé Ọlọ́run àánú yọ sí mi náà fi ìrìn àjò mi oṣù kẹta yìí fi rú òkùnkùn lójú sọ mí di ìmọ́lẹ̀ ní àgbáyé ìràwọ̀ tèmi náà tàn ní oṣù kẹta ayé mi jẹ́ ìpè àánú ayé mi jẹ́ ìpè ojú rere òróró ojú rere máa bọ̀ lórí mi mo gba ìgbédìde tó bani lẹ́rù oṣù yìí wọ́n ní bá mi kẹ́dùn wọ́n ní fẹ́ kún mọ́lé mi wọ́n ní fi pósí mọ́lé mi wọ́n ní fi àìsàn mọ́lé mi àánú Júdà bá mi ṣiṣẹ́ lóṣù yìí gbé mi dìde tàn ìmọ́lẹ̀ sí àwọn ọmọ mi ìmọ́lẹ̀ Olúwa yí àwọn ọmọ mi ká yí ilé mi ká yá ẹ̀mọ́ mi ká yí ìpín mi ká gbogbo ẹni tó fi ṣe àyọ̀rán sí mi tó ń dàgbà sí ẹ fi pámù kó máa sáré bọ̀ ọwọ́ ẹni tẹ́tọ̀ mi wà tó jókòó láì bìkítà ẹ fi pámù kó máa sáré bọ̀ àṣírí mi ò ní tú kó tó bò àánú Júdà bá mi rìn lóṣù yìí ẹ mo dínà yí mi ká àmín mo ní àdúrà mẹ́ta mo ṣe àwọn alákọ̀ọ́kọ́ ó ní Olúwa fi ọ̀nà rẹ̀ hàn mí Exodus 33:13 ìkànnú àwọn ọ̀nà rẹ̀ tí ń fi hàn àwọn adáríhun bíi tiwa yìí ó ní ìmoore ìdúpẹ́ ìyìn Ọlọ́run
bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ga tí ò bá ti yìn fún ibi tó wà kò lè ga o. ní yìnyín fún un tó ti pèsè fún ọ ní ìpèsè mi ò tún wọlé o. àánú tó ti fi hàn mo ti sọ nínú méje ni o gbọ́dọ̀ yìn fún àti ẹ̀rà ọ. ìyẹn ló ga jùlọ. èkejì ni ìjólóòtọ́ rẹ̀ nínú Isaiah 25:1. ẹ̀kẹta ni àánú rẹ̀ tí ò ní pẹ̀kun 2 Chronicles 20:21. ẹ̀kẹrin ni agbára rẹ̀ Psalm 21:13 ní fún agbára rẹ̀. ẹ̀karùn ni yìn fún ìwà mímọ́ rẹ̀ Exodus 15:11. Only is like unto thee, O Lord, who is like unto thee, glorious in holiness, fearful in praise, doing wonders. Àyìn fún ìwà bàbá o, òun fún rẹ̀ ìwà mímọ́. Ọ̀dọ̀ ẹni gbogbo wa ti ń gbà. Gbogbo ẹni tó lòun mọ́ lónìí nínú mímọ́ rẹ̀ ni gbogbo wa ti rí gbà. Àyìn fún ìwà mímọ́ rẹ̀. Kì í ṣe Ọlọ́run jàtijàti, kì í ṣe Ọlọ́run rédèrèdè, kì í ṣe Ọlọ́run ránran. Mímọ́ lolúwa. Bàbá mẹ́rìnlélógún kí ni wọ́n? Mímọ́ ni wọ́n ayé nù. Orin tá ó kọ láéláé lọ́run ni mímọ́ mímọ́ lolúwa. So dínú tó bá jẹ́ mímọ́ ò lè rí. Ó ní nínú jíjẹ́ mímọ́ la ó fèrè. Nínú ìwà mímọ́ lọ́lọ́run gbé. Ó máa wà jáwújáwú kó ló fẹ́ rí Ọlọ́run. Ó ní àwọn lè wà nú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí. Báwọn ọmọ Ọlọ́run mi ṣe ń wà, báwọn èèyàn àgbáyé ṣe ẹ wo gbogbo jáwújáwú tó ń ṣẹlẹ̀. Mi àdédé mọ́ ọmọ Ọlọ́run á lọ bẹ́rí rẹ̀ alẹ́ èṣù ló ti hàn. Ní òṣèlú jẹ́ kí wọ́n bẹ́rí tiẹ̀ kó ní èṣù náà ló ti hàn. Ìwọ ọmọ Ọlọ́run kò sí inú ìwà mímọ́. Pásítọ̀ mi àlọ́ máa rí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. Kí ló fẹ́ forí ọmọ ọlọ́mọ? Tí ó rí ọmọ ọlọ́mọ yẹn gan, tí ò ní mú ẹ gan. Bẹ́ẹ̀ ni ọmọ yẹn á máa ké ẹ̀sìn bẹ́ẹ̀ jẹ́ ẹbẹ́lì ń kénu o. Gbogbo ẹ̀jẹ̀ tẹ́ bá ta á lẹ̀ ẹ̀jẹ̀ yín odidi ẹ̀mí ni kì í kú. Ẹ̀jẹ̀ yẹn ló máa ké pa gbogbo fámìlì yín. Akékèké tí mọ́tò fi pa gbogbo yín kọ̀ọ̀kan. Gbogbo owó burúkú tó lóhùn wá tó ọmọ ọlọ́mọ tó lọ́n fi nǹkan burúkú ni ẹ̀yin ọ̀dọ́ wa ẹ jẹ́ múra ṣiṣẹ́. Gbogbo mọ́ lọ ṣe yahoo mọ́ gbórí ọmọ ọlọ́mọ mọ́ lọ kán lọ mẹ́jẹ̀wá lọ mú gbá wà hùn. Kò sí ọ̀nà ń bẹ̀ ẹ máa ń tàn yín náà mọ̀ sọ pé tó wò yín bá dé àwọn pásítọ̀ kan náà ní ọgbà lọ́wọ́. Èmi ò ṣe láwọn pásítọ̀ tí ọgbà lọ́wọ́ yẹn gbowó burúkú. Bọ̀ ò tí ẹ̀ kú òun nǹkan burúkú náà mímọ́ lọ́lọ́run kí wọ́n náà lọ jẹ́ mímọ́. ẹ̀kẹfà àyìn torí ògo rẹ̀ for his glory Psalm 138:5. They shall sing in the way of the Lord, for great is thy glory. Títóbi ni ògo Ọlọ́run. Nígbà tó adé Exodus 24:7 tó wá fi ògo yẹn hàn wọ́n ní and the sight of that glory of the Lord was like a devouring fire on the top of the mountain in the eyes of all the children of Israel. Wọ́n sá lọ lé wọn ni ògo yẹn ó ń bẹ. Wọ́n ní wọ́n bẹ́ dànù pé àwọn irú eléyìí ògo Ọlọ́run àbá kì í ṣe ògo. Mo ra mọ́tò 500 million, mo ra plane kan sí airport, kí ló kan lọ́hùn pẹ̀lú kan jẹ́ tó tó ìdá bílíọ̀nù tó lọ́hùn dá tó fi mú kí n tán fi ṣe gbogbo tó ń sọ. Ògo Olódùmarè yìí fún ògo rẹ̀. Ní ti pé mo rásọ̀wọ̀ mi ò rásọ̀wọ̀, mo ń gbé Banana Island, mo ń gbé Abuja ní Aso Villa, kí ló kan lọ́hùn pẹ̀lú gbogbo. Àní ìyìn Ọlọ́run fún ògo ńlá. Ẹ̀kọ́ ní sógo ńlá yẹn. Ọba ńlá. Ọba ńlá. Ẹ wò ó. Ó gbé ògo kárí ògo. Bàbá àgbà. Ẹ wo ògo ẹ̀. Aládé ògo máa wọlé ògo. Aládé. Aládé ògo. Aládé ògo. Aládé ògo. Ó gbé ògo kárí ògo. Ògo tó kárí ògo. Nínú ọ̀run. Ògo tó kárí ògo. Aládé ògo máa wọlé o. Lórúkọ Jésù ní sẹ̀sìn. Àmín Jésù. Ẹ jẹ́ àyìn fún ògo yìí. Ẹ jẹ́ àyìn torí pé òun ló gbé ògo kárí ògo. Torí aládé ògo ni. Ògo tí kìí dìbàjẹ́, ògo tí kìí sá, ògo tí kìí tì. Nínú gbogbo nǹkan lògo yẹn wà. Àbájọ ọ̀gá yẹn nígbà tó dádúrà Keta ó ní I beseech you, let me see your glory. Ògo tí Ọlọ́run kì í fi báyàn ṣeré káàkiri. Ìkeje tí a fi ń yìn nítorí títóbi rẹ̀, because of his greatness. Psalm 145:3. Great is the Lord and great to be praised, and his greatness is unsearchable. Àwa márìdí ògo ńlá. His greatness títóbi Ọlọ́run kò ṣe wádìí. Àwa márìdí ògo ńlá. Bẹ́ẹ̀ni títóbi àwa márìdí tó wẹ́. À ń yìn nítorí títóbi rẹ̀. Ó kún ọ̀run, ó kún ayé, ó kún everywhere. Ta ni ò ní yìn torí títóbi ẹ̀? Ta ni ò ní gbéga torí títóbi ẹ̀? Bẹ́ẹ̀ ò bá tiẹ̀ rọ Ọlọ́run rí tó bá ròkun kò ní bẹ̀rù ni. Àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀ lásán. Tó bá rí àwọn ìràwọ̀ tó ń kọ́ mọ̀nàmọ̀nà ní òru gànjọ́, tó bá rí òrùn tó jáde nínú agbára rẹ̀ bí ọkọ ìyàwó tó ń jáde bọ̀ ní ìyẹ̀wù ńlá,
tó bá rí òṣùpá iṣẹ́ owó Olódùmarè. Èmi kàn rò pé òrùn kọ̀ọ̀kan ló wà nílùú kọ̀ọ̀kan ni, àṣẹ ọ̀kan náà ní yí biribiri. Mo rò pé òṣùpá pọ̀ ni, àṣẹ ọ̀kan náà ló ń yí biribiri lágbàáyé. Ẹ̀yin fún títóbi rẹ̀, ẹ bá mi, ẹ tún bá mi, ẹ bá mi. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó tóbi jayé lọ. Ògo yẹ Ọlọ́run wa, ọba tó tóbi jayé lọ. Mo rán jáde bí wòlíì, gbogbo òkun tó pàdé lóṣù yìí yóò padà sẹ́yìn fún ọ, yóò bìlà, Jọ́dánì yóò sá níwájú rẹ̀, àwọn òkè yóò fò bí àgbò, àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn, ilẹ̀ yóò wárìrì, ó kọjá ó mu omi láginjù, àpáta yóò tú omi jáde fún ọ, àwọn òróró tí ń bẹ nínú àpáta lọ́hùn yóò tú jáde fún ọ, ohun tí wọ́n fi ipá wá ń bò mí àánú ọ̀wà fún ọ, ìṣẹ̀lẹ̀ ògo yóò ṣẹlẹ̀, ìgbédìde Ọlọ́run yóò di mímọ̀ fún ọ, orí rẹ ó kànkè, ẹ̀dá rẹ ò ní gbàsàsí, ibi tó ti lọ tó rí nǹkan kan ó rí lóṣù gbàmù, ẹni tí wọ́n ta lọ́fà nù yín ọfà yẹn máa jáde ẹ̀rí gbàmù. Ọlọ́run tó gbà láàyè, ìrìn àjò àánú, Jésù ṣe, ẹ bá wa yin Ọlọ́run yẹn. Ó ṣe Jésù, ìrìn àjò àánú, ó fìfẹ́ ńlá dá wa sí. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú, a ò fi yọ̀ wọ́n o, tí wọ́n filẹ̀ búra. Ó wo Olúwánú àánú rẹ̀ o, ó fìfẹ́ ńlá dá wa sí. Bẹ́ẹ̀ni. Ògo ìyìn ọlá ló yẹ ọ́ Mèsáyà. Obìnrin tí a fi ṣe páńpẹ́ fún ọmọ rẹ̀ kò ní rí ọmọ rẹ̀ mú. Àmín Jésù. Abiyamọ. Obìnrin tí a fi ṣe páńpẹ́ fọ́mọ rẹ̀, ọkùnrin tí a fi ṣe páńpẹ́ fọ́mọ rẹ̀, bọ́ ọ bá ṣàmì kò ní rọ́mọ mú. Àmín Jésù. Gbogbo ẹ̀dá bàmí tí a fi àdá ayé lé lọ́wọ́ kó bẹ́ ọ lulẹ̀ lóṣù yìí, ó máa bẹ́ra rẹ̀. Àmín Jésù. Sọ pé bẹ́ra rẹ̀. Wọ aládàá ibi. Tá la fi àdá lé lọ́wọ́. Ọ̀dájú obìnrin wo la fàdá lé lọ́wọ́. Ọkùnrin kì í gbọ́ kì í gbà wò. Ọkùnrin kì í gbọ́ kì í gbà wò. La fi àdá lé lọ́wọ́. Láti bẹ́ mi dà. Láti bẹ́ igi ayọ̀ mi. Láti bẹ́ igi ajé mi. Ó yá lọ bẹ́ra rẹ̀. Lọ bẹ́ ara rẹ̀. Ó ní rí mi bẹ́. Ó sì ní ráwọn ọmọ mi bẹ́. Ó ní rí igi ajé mi bẹ́. Lọ bẹ́ra rẹ̀ dànù. Àdúrà mẹ́ta tí mò ń ṣe gbà ẹ jẹ́ àfiṣẹ́ lóṣù yìí torí pé oṣù yìí jẹ́ oṣù májẹ̀mú. Exodus 33 verse 13 verse 15 verse 18 ó gbàdúrà mẹ́ta. Àkọ́kọ́ ni wípé Olúwa fi ọ̀nà rẹ̀ hàn mí. Olúwa fi ọ̀nà rẹ̀ hàn mí. Gbàtà dé ìkejì ní verse 15 ó ní Olúwa jẹ́ kí wà láàyè rẹ bá mi lọ. Gbàtà dé ìkẹta ní verse 18 ó ní Olúwa mo bẹ̀ ọ́ gidigidi jẹ́ kí n rí ògo rẹ. Olúwa fi ọ̀nà rẹ̀ hàn mí hùn. Ní verse 13 Exodus 33 ọ̀nà àkọ́kọ́ tó Olúwa lè fi hàn ní ọ̀nà ìmoore, ọ̀nà bá a ṣe ń yin Ọlọ́run, bá a ṣe ń fi ìmoore hàn. Ẹ̀sà ẹgbẹgbẹ̀rún kan moore kankan èyí tí ò tí ì ṣẹlẹ̀ ní ọmọ ké ètò Ọlọ́run ṣe wọ́n rí. Béèyàn bá sì yìn fún kékeré ńlá ò ní dé o. Béèyàn bá moore fún ṣíún ikán omi kankan lódodo ńlá ni. Ẹ wo Ọlọ́run alàgbàlúgbò mi, ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀. Bọ́ọ̀ bá mọ Ọlọ́run yìn fún ìka rẹ̀ ò lè rọ́wọ́ Ọlọ́run. Bọ́ọ̀ bá yìn fọ́wọ́ rẹ̀ ò lè rí gbogbo ara rẹ̀. Ìyìn ìdí méje ló fi ní ká yìn òun. Èkíní nítorí orí ọ̀fẹ́ ìgbàlà rẹ̀, his redemptive grace. Luke chapter 1:68-69 ó ní olùbùkún ní Ọlọ́run Ísírẹ́lì, ẹni tó bẹ̀ wá wò tó sì ra àwọn èèyàn rẹ̀ padà, tó gbé ìwé ìgbàlà dìde fún wa. Àkọ́kọ́ nìyẹn. Tí wò bá nígbàlà ṣé wọ́n lè sọ pé kéṣù ṣubú? Tí wò bá sínú inú májẹ̀mú ìgbàlà ṣé wọ́n lè sọ pé káwọn àjẹ́ kí wọ́n yọ ọwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀? Ṣé wọ́n lè sọ pé káàgọ́ ara ẹ̀ tó kú kó tún jí padà? Ta ni wàá bá sọ? 400 years ni Ọlọ́run fi béèyàn sọ̀rọ̀ mọ́ nínú Málákì sí Matthew. Pépà funfun tó wà láàrin Matthew àti Málákì májẹ̀mú láíláí tuntun 400 years nù. Wọ́n pè ní silence year, ọdún ìdákẹ́jẹ́. Kò sí Ọlọ́run rán wòlíì mọ́ torí gbogbo ètò rán wọn pa wọ́n ni. Ọlọ́run wà rán kankan mọ́. Èèyàn ń ṣe tiẹ̀ bí táwọn àjẹun ti gbàjọba àgbáyé nù. Torí nígbà tí wọ́n rí èèyàn Ọlọ́run bá sọ̀rọ̀ mọ́. Ẹlùkù wọ́n ya ibi tí wọ́n máa yalu. Ẹni tó yalu odò tó lọ ń jó lódò, ẹni tó yalu abẹ́ igi kan, ẹni tó yalu agéjù kan, ẹni tó yalu gbájú àlàwo onírú ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù Olúwa dé, wọ́n ní ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ayé àlàáfíà ìfẹ́nurere fún ẹni. For the first time wọ́n ní àwọn áńgẹ́lì dàpọ̀ mọ́ aráyé, wọ́n ń yọ̀ pé àfìgbà tí aráyé padà náà ó di májẹ̀mú.
ẹnu ìyìn rẹ ò ní kan. Àmín Jésù. Sọ pé ṣe mí lọ́lọ́pẹ́. Ṣe mí lọ́lọ́pẹ́. Ṣe mí lólóore. Ṣe mí lólóore. Mo fẹ́ mọ̀ọ́re. Ṣe mí lẹ́ni tí ó mọ̀ọ́re. Ìwọ náà tí wọ́n ní o ti rẹ̀ kú ṣebí wọ́n lè. Ìwọ tí wọ́n ti kọjọ́ obituary rẹ̀ ìwọ ló sì ń sọ̀rọ̀. Ìwọ tó lálàá tí wọ́n yìnbọn fún lójú oorun ṣebí wọ́n ló sì ń sọ̀rọ̀. Ìwọ tó ríra rẹ̀ nu pósí ṣebí wọ́n ló sì ń sọ̀rọ̀. Ìwọ tí wọ́n ní pé wọ́n máa po gbogbo ọmọ mọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo báwọn ọmọ ẹ̀ náà rè. Ẹ̀yìn ọba ògo ó ní Olúwa yìn fún iṣẹ́ yanu tí ó ti fi hàn. Bẹ́ẹ̀ni. Ó wà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrúra. Kí gbogbo yín júbà tẹ́ wojú rẹ̀ ní gbogbo jọba rẹ̀ báyé tí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Fi ìbùkún fún Olúwa ọkàn mi. Ìdí kejì tá a fi ń yìn ní ìjì olóòótọ́ rẹ̀ because of his faithfulness. Isaiah 25:1. Ó ní màá yìn. I will praise him for thou hast done wonderful things and thy counsel of old are faithfulness and truth. Fún ìjólóòtọ́ ẹ̀ ẹni tó máa lò máa dúró tiẹ̀ tá dẹ̀ dúró tiẹ̀ ẹni tó ní mi ò ní pa lẹ́yìn ẹ̀ tí ò dẹ̀ padà ẹni tó ní máa ṣáájú ẹ lọ tí sì ń ṣáájú lọ ẹni tó láìsàn yìí ò ní pa ọ́ tí ò sì pa ọ́ ẹni tó lọ́wọ́ bọ̀ ọ̀tọ́ ọmọ ẹ̀ tó sì ń bọ̀ ọ̀tọ̀ ẹni tó ní ilé yìí ò ní wó tí ò sì wó ẹni tó ní Nàìjíríà ò ní parun tí ò sì parun. Ìjólóòtọ́ ẹ̀ la ṣe ń yìn. Ṣé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ káàkiri tó ẹ pé kò múlẹ̀ níjọ́ kejì ìjólóòtọ́ Olúwa òun la ṣe ń yìn. Ipa ìjólóòtọ́ ẹ̀ ni wọ́n ṣe sì ń sọ̀rọ̀. Ìkẹta àyìn torí àánú ẹ̀. 2 Chronicles 20:21. Ó ní praise the Lord for his mercy endureth forever. Nítorí àánú ẹ̀ tó wà láti ìran dé ìran. Àánú ẹ̀ tó wà títí láéláé. Ìdí tá a fi yìn nù. Náà ọ̀nà àkọ́kọ́ tó fẹ́ fi hàn wá nù. Má tẹ̀síwájú lọ́la bọ̀ gbọ́ eléyìí. O ṣe wá kó yín pẹ̀lú Psalm 136 lónìí. Kó wo tọ́lọ̀ máa fi oṣù ṣe fún ọ. Ọ̀nà ẹ̀kan nìyẹn. Mòore ọ̀nà ká mọ̀ jẹ́ àbáramóore jẹ́. Ó ní àwọn 10 láwòsàn. Àbí mélòó ló padà? Ẹyọkan dondo. Ó ní 9 òkú wọ́n ti rí wòsàn. O ṣe wá bó ti yìn. Kó tẹ́pẹ̀pẹ̀ yìn ní pẹ̀lú Psalm 136 kí wà tẹ́bí rẹ̀ yìn lóru òní pé Olúwa mo dúpẹ́ bó pè mí láláàyè. Mo dúpẹ́ pé iṣẹ́ tá a ti parí ní òkùnkùn lé mi lórí òde ìjìdá. Mo dúpẹ́ pé o gbà mí lọ́wọ́ ọ̀run àpáàdì. Mo dúpẹ́ pé o gbà mí lọ́wọ́ ikú kejì. Mo dúpẹ́ pé o gba ọmọ mi tí ayé fẹ́ sọ di àgbà ànàmọ́ mi lọ́wọ́. Mo fẹ́ gbàdúrà fún ọ gbogbo ẹ̀yin tá a jọ pàdé ní ìdájí òórọ̀ kùtù yìí ó di májẹ̀mú oṣù yìí ò ní gbé ọ mì. Àmín Jésù. Ẹkún oṣù yìí ò ní bá wọn sún. Àmín Jésù. Oṣù yìí wọn ò ní rà wọlé rẹ. Àmín Jésù. Aṣọ ìsìnkú oṣù yìí wọn ò ní rà fọ́mọ rẹ. Ilẹ̀ ìgbẹ́lẹ̀ ìsìnkú wọn ò ní bọ̀ ra kan. Àmín Jésù. Àánú Júdà ṣiṣẹ́ fún ọ. Gbọ́ dáadáa ọkàn ìyìn lọ́run yóò wọnú rẹ̀. Àmín Jésù. Sọ pé mo gba ọkàn ìyìn lọ́run. Mo gba ọkàn ìgbọ́lọ́run ga. Ìwọ ọkàn ìgbéraga tí ò mọ Ọlọ́run yìn panumọ́nú ayé mi tẹríbanú ayé mi. Olúwa ṣeun fún mi. Mo mọ rírì rẹ̀. Jésù mo mọ rírì rẹ̀. Ẹ ṣé gan ni fún ìgbàlà ọkàn mi, fún ìjólóòtọ́ yín, fún àánú yín tó ń bẹ láti ìran dé ìran. Èmi tẹríba o, mo wólẹ̀ níwájú yín fún ọba àwọn ọba tó ń ṣe ohun tẹ́nìkan kan ò lè ṣe. Mo yìn yín o fún àwọn oṣù méjì tó kọjá àti àwọn ọdún gbogbo tí ẹ mú mi gbé. Àánú Júdà dúró tì mí. Ó sọ ẹlẹ́kún dẹlẹ́rìn. Ó sọ ẹni ẹ̀sín dẹni ògo. Mo dá ògbógo pa sí ọ̀dọ̀ yín. Ẹ ṣé Jésù. Àmín. Mo gbàdúrà fún ọ gbogbo ibi tó là kọjá lónìí ọjọ́ kejì oṣù kẹta ó rí Ọlọ́run. Ẹ ó rí gbámú. Ẹ ó rí gbámú. Mo gbàdúrà fún yín. Oṣù yóò pé ọ. Yóò pé ọ. Ó sì yín lọ. Jésù Olúwa. Àánú màrè oṣù kẹta oṣù májẹ̀mú
oṣù kẹta oṣù ìgbésókè, oṣù kẹta oṣù ìpanilẹ́rìn, oṣù kẹta oṣù ìmúnú ẹni dùn, oṣù kẹta oṣù ìtẹ́ òkùnkùn mọ́lẹ̀, oṣù kẹta oṣù ojú rere, oṣù kẹta oṣù ọ̀nà àbáyọ, oṣù kẹta oṣù ìrónilágbára, oṣù kẹta oṣù ìṣílẹ̀kùn níbi tí ayé rò pé kò lè ṣílẹ̀kùn. Ajínrere bá wa yìn bàbá. Ẹ ṣé mo rí àánú gbà o. ọjọ́ kìíní. Ẹ ṣé mo rí àánú gbà o. Bẹ́ẹ̀ni. Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o bá mi. Wọ́n ìta àánú lọ́jà, wọ́n ìdìbò yàn, ẹni tó ní ló ń fún yàn. Ó lóun àṣàánú fáwọn tó ń àṣàánú fún. Wọ́n á yọ́nú sí àwọn tó ń fẹ́ yọ́nú fún. Ó ní oṣù kẹta Exodus 19:1, ó ní Israeli jáde kúrò nínú àjèjì ènìyàn nílẹ̀ Egypt. Ó ní ọjọ́ náà, ó ní wọ́n sì dé aginjù Sinai. Wọ́n dé aginjù Sinai. Nígbà tó dé verse 3, wọ́n ní Olúwa sì pè Mósè kó wá gun òkè wá bá òun ní oṣù kẹta. Máa gun òkè bọ̀ wá bá mi. Ẹnìkan máa gun òkè àyànmọ́. Àmín Jésù. Lóṣù kẹta. Àmín. Nígbà tó di verse 5 ó fún wọn òun jáde. Ó ní tí ẹ bá gbọ́ ohùn mi gbọ́, tí ẹ bá ṣe tí mo pa láṣẹ, ó ní ẹ ó di ènìyàn pàtàkì. You become a peculiar treasure unto me above all people. Káàkiri ayé. So oṣù májẹ̀mú nù. Exodus 19 from verse 1 to 5. Nígbà tá a dé Ezekiel 31 verse 1, ó ní oṣù kẹta ní ọjọ́ kìíní oṣù bí òní yìí. Ó ní ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé sọ̀rọ̀ sí Fáráò, sọ̀rọ̀ lélẹ̀. Oṣù fọhùn Olúwa jáde. Ìwọ náà tí ẹ fi gboyà sọ pé báyìí lolúwa wí. Sọ jáde, ọ̀tá kan tó dúró wájú rẹ tó ń da nǹkan rú, tó ń tilẹ̀kùn mọ́ tó jẹ́ tiẹ̀ yìí. Ìwọ náà bá sọ̀rọ̀, fọhùn sí orí ẹ kí òkúta iná fọ́ lórí. Rán ọ̀rọ̀ jáde láti ẹnu Olódùmarè pé báyìí lolúwa wí ìwọ Fáráò. Ìwọ ogun kò gbẹ́bẹ̀, ìwọ ogun abánidé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò, ìwọ ogun adọ̀nà ẹni rú. Báyìí lolúwa wí, ọfà bá ọ kù lọ́nà ọmọ mi. Ìwọ ogun tó lọ́mọ mi ò ní lọ́jọ́ gbéyàwó. Ìwọ ogun tó ní mi ò ní lákòjọ. Ìwọ ogun tó wípé màá sìn rúkú ni. Kéèyàn dẹ̀ ló 430 years nínú ìgbèkùn. Kẹ́nìkan dẹ̀ ní kò tún ní lọ. Ẹ ti mọ̀ pé ìyẹn kọjá ẹ bá ń bẹ̀. Ó tún dé point kan Mósè dọ́dọ̀ ẹ̀. Ó ní Olúwa ní kò jẹ́ káwọn èèyàn mi lọ. Ó ní ta lọ lọ́hùn. Exodus chapter 5 verse 1 to 2. Ta lọ lọ́hùn tí èmi yóò jẹ́ àwọn ogun alárìífín. Àwọn ogun sóò máa gbàjàdúrà lọ ni. Àwọn ogun sóò fẹ́ gbàjà wẹ̀ lọ. Sóò fẹ́ gbé gbèsè ayé ju gbèsè ayé wà mọ́tò tí ń gbé yìí náà lọ. Àránsí àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Ó ní sọ tẹ́lẹ̀ lòdì sí wọn. Èmi náà dúró mo so wọ́pọ̀ pẹ̀lú rẹ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ogun alárìífín, ogun aláfojúdi, ogun kìlódà, ogun bolo lọ, ogun o fẹ́ rìn jórí òkè àdúrà lọ, o fẹ́ sá lọ ìpàdé Ọlọ́run àánú lọ ni. Gbogbo ogun alárìífín wọ́n máa ṣubú. Àmín Jésù. Sọ pé gbogbo ogun alárìífín, gbogbo ogun kí ló ṣe, gbogbo ogun àníjẹ́ ọlọ, gbogbo ogun ajánisí o, gbogbo ogun ẹ̀sín, gbogbo ogun ìkórìíra, gbogbo ogun ìhòhò, gbogbo ẹ̀yin ọ̀tá ẹnu ọ̀nà ìkórè, gbogbo ẹ̀yin òmìrán àníjẹ́ ọkọjá, kí ló ń dúró ṣe? Iná pa ọ́, ẹ fi ọ̀nà mi lẹ̀, ẹ fi ọ̀nà mi lẹ̀, iná pa ọ́, ẹ fi ọ̀nà mi lẹ̀, ẹ fi ọ̀nà mi lẹ̀, iná pa ọ́, ẹ fi ọ̀nà mi lẹ̀. Ẹ rí Fáráò tá ń sọ ni. Ohun méje nípa Fáráò. Ohun àkọ́kọ́ alágídí. Àwọn ọ̀tá alágídí kan àwọn ṣe é bẹ̀ wò. Gbogbo ètò lọ́ra pásọ méje fún ọ̀tá alágídí, tó lọ́ra mílíkì ọlọ́pẹ́, tó ra bọ́ǹbìtà bàbá sàlá fún ọ̀tá alágídí. Ọ̀tá rẹ̀ ni o. Yàrá tún múra sádùúrà o. Àwọn ọ̀tá kì í gbọ́ kì í gbà. Àwọn ọ̀tá bọ̀dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò. Àwọn ọ̀tá àníjẹ́ òní rí mú mi. Bẹ́ẹ̀ ni èèyàn burúkú ni Fáráò. Kéèyàn sìn fún 430 years. Ẹ mọ ìran odidi ìran tó lọ yẹn. Mi ò sọ pé 43 years o. 430 years ni wọ́n fi sìnrú. Síbẹ̀ ó ní wọ́n ní lọ. Ó fẹ́ ká kú sí àyín ni. Ó bá wùyẹ kẹ́ kú bẹ́ẹ̀ o. Alẹ́ ní lọ. Èkejì nípa Fáráò ni pé abánidẹ́gbọ̀n ni. Evil negotiator ni. Ìyẹn ni afẹ́ lọ sí lọ́hùn, ó ní ẹ mọ́ lọ jìnnà. Ìyẹn pariwo la á lọ jìnnà o. A lè san lọ́hùn tó sí o. Gbogbo ogun tó lò ní lọ jìnnà. Tó lọ́mọ rẹ̀ tó lákọ̀ọ́bí rẹ̀ ò ní lọ jìnnà.
wọ́n kú ni sọ pé mi ò lọ jìnnà ògo mi ò lọ jìnnà ògo àwọn ọmọ mi ò lọ jìnnà èmi àti àwọn ọmọ mi èmi àti aya mi a ó lọ jìnnà èmi àti iṣẹ́ ìránṣẹ́ mi a ó lọ jìnnà èmi àti ilé iṣẹ́ mi a ó lọ jìnnà ó ní mo lọ jìnnà mọ̀ sí ọlọ́run tó sì ń bí àkáǹtì rẹ̀ ò gbọ́dọ̀ lọ jìnnà wá ti rí bí 100,000 kan bẹ̀ ọ̀rọ̀ sáà ń rówó jẹun àbí sọ̀rọ̀ owó jẹun ni àhójú bá ń lọ ayé jù ká wá jẹun lọ àìmọye tá a rán mi sí tó ń sunkún tí mo gbọ́dọ̀ rẹ̀ lẹ́kún àìmọye ẹgbẹgbẹ̀rún tó wà ní òwò tí wọ́n ní kí n dá sọ́bọ̀ àìmọye tó yẹ kó wà ní skul báyìí tí wọ́n rìn gbèrègbèrè káàkiri tó yẹ pé wọ́n ní kí n lọ san skul fíìsì wọn àìmọye tí òrìlégbé tí wọ́n ní kí n kọ́lé fún wọn àìmọye tó korí sọ̀rùn àpáàdì tí wọ́n ní kí n dá padà lọ́nà ọ̀run àpáàdì pé kán máa bọ̀ lọ́nà ìjọba ọ̀run káyé wọn náà dá ẹnìkan ṣàmì gbogbo ogun abánidẹ́gbọ̀n rẹ̀ kó ṣubú níwájú rẹ̀ ó ní òkè tí ẹ bá fẹ́ lọ jìnnà ẹ mọ́ káwọn ọmọ yín dání sọ pé mi máa káwọn ọmọ mi dání sọ pé èmi àtàwọn ọmọ tó lùwà fún mi a wà fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu àwọn ọmọ tó lùwà fún mi o a wà fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ó ní òkè tí ẹ bá fẹ́ káwọn ọmọ yín dání ẹ mọ́ kó ẹran sí yín dání ẹran sí wọn dẹ̀ níṣẹ́ wọn wọ́n ní Fáráò bí Jacob oníṣẹ́ wo gan ló ń ṣe ó ní darandaran ni wá ẹran sí níṣẹ́ wa láti gbà ìwé níta gbọ́njúmọ́ nu ó dẹ̀ wà ní kán wọn lọ kán mọ̀ kẹràn sí wọn dání ẹ gbọ́ o ìyẹn ní pátákó ẹsẹ̀ ẹran kankan kò ní kù ní ilẹ̀ rẹ iṣẹ́ rẹ kò ní wọ́gbẹ̀kùn sọ pé iṣẹ́ mi ò ní wọ́gbẹ̀kùn ní oṣù kẹta yìí mo dìde iṣẹ́ mi dìde àyànmọ́ mi dìde ògo mi dìde májẹ̀mú fọ̀n fún mi èmi ò ní fi kan rọ́ kan ó kó gbèsè àyànmọ́ mi kúrò ńbẹ̀ gbogbo project máa ṣe lóṣù yìí èmi ò ní yáwó ṣe o nínú owó ni èmi ò ti máa mú owó iṣẹ́ mi á dìde lóṣù ibi tí a dé iṣẹ́ mi mọ́ mo túṣẹ́ mi lẹ̀ iṣẹ́ mi jáde láhàámọ́ ògo iṣẹ́ mi jáde láhàámọ́ iṣẹ́ mi dìde láti òní lọ àmín mo máa gbàdúrà fún iṣẹ́ rẹ dìde iṣẹ́ àwọn ọmọ rẹ dìde owó tó o parí wàá pa lóṣù okòwò tó o ṣe ní rere wàá ṣe lóṣù àwọn iṣẹ́ tá a ti parí wọn á gbé fún ọ ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ó yá ẹ̀mí mọ́ kó ti ṣe ayọ̀ sí bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí